Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹni tí a gbọ́ wọn nípa Ropo, wọn ni wọ́n bá àǹtí wa Canada sọ̀rọ̀ wípé gbogbo pressure tí wọ́n fún kábíyèsí yẹn wípé kí wọ́n stop ẹ̀, wípé nítorí kò ní jẹ́ kí kábíyèsí kí wọ́n concentrate. Ẹ̀yin èèyàn ilé nǹkan tí a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n mo kí ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Tá a bá dẹ̀ rí ẹni tó ń ṣe ọjọ́ ìbí lénìí, I wish you happy birthday of the day. Ẹ máa ṣe púpọ̀ ọdún láyé ní agbára Ọlọ́run nínú ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn lẹ fi máa ṣe ọjọ́ ìbí. Èyí tó máa kù láyé o ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé gist tí a gbọ́ ó ní agbára díẹ̀ nítorí pé àtìgbà tí àǹtí wa Canada tí wọ́n ti dé inú palace àwọn olórí, wọ́n fi ọ̀rọ̀ yẹn wọ́n mú ní kékeré rárá. Wọ́n fìtínà àǹtí wa Canada ni. Ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tí kábíyèsí tó introduce àǹtí wa Canada, wọ́n introduce wọn as ambassador. Ṣùgbọ́n later ni àwọn olórí tán rí pé bàbá wa Erin ńlá wọ́n fẹ́ fẹ́ àǹtí wa Canada gẹ́gẹ́ bí olórí. So ọ̀rọ̀ yìí kò really jẹ́ nǹkan tó yẹ pé wọ́n lè accept ẹ̀. Wọn ò lè fi gbogbo ara gbà á nítorí wípé òjijì ni ọ̀rọ̀ yìí bá wọn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí wọ́n ti kọ́kọ́ fẹ́ gbé ìgbésẹ̀ yẹn nígbà kan rí tó jẹ́ pé Ropo support ẹ̀ pé kí wọ́n fẹ́ àǹtí wa Canada. Ṣùgbọ́n ìgbà tí kábíyèsí dẹ̀ ti fi màálù mẹ́ta ránṣẹ́ sí àwọn fámílì àǹtí wa Canada, àǹtí wa Canada ti ń wò wípé ó yẹ kí wọ́n ti lọ dáná àwọn kan dẹ̀ lọ san owó orí lórí ọ̀rọ̀ marriage kí wọ́n dẹ̀ kẹ́rù ìyàwó lọ. Ṣùgbọ́n àǹtí wa Canada ò gbọ́ nǹkan kan. Èyí ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí fìtínà kábíyèsí tí wọ́n ń fún wọn ní pressure. Tó dẹ̀ jẹ́ pé bó ṣe ń pressure kábíyèsí ni kábíyèsí ń fi ìkanra mọ́ àwọn olórí. Nǹkan tí Ropo fi sọ fún wọn nìyẹn pé àgbàlagbà ni wọ́n, wípé ó dẹ̀ yẹ kí wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe, wípé kán stop láti máa fúngun mọ́ kábíyèsí nítorí wípé kábíyèsí ò ní ìdírú nǹkan báyìí ní àsìkò yìí. Wọ́n ní Ropo tó advise àǹtí wa pé kí ló dé tí àǹtí wò padà lọ sí ọ̀dọ̀ ọkọ wọn, torí wọ́n ní àǹtí wa ti fẹ́ ọkọ kan rí tẹ́lẹ̀. Bá a ṣe gbọ́ ni allegedly o, mi ò mọ anything pa ọ̀rọ̀ ọkọ àǹtí wa o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun là wá torchlight sí lórí social media. Wọ́n ní ìmọ̀ràn yìí ni àǹtí Canada tí wọ́n gbọ́ lẹ́nu bàbá wa Ropo. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ó bá àǹtí wa Canada lójijì nígbà tí Ropo wọ́n advice wọn. Wọ́n ní ṣe ni wọ́n fúnjú pọ̀. Mo rò pé wọ́n like advice tí Ropo fún wọn yẹn. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. So wọ́n ní ọ̀rọ̀ ìdáná yìí wípé kábíyèsí ń take it slow. Bóyá kábíyèsí ti realize gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí bẹ Queen Naomi padà kí wọ́n lè settle ọ̀rọ̀. Nǹkan tèmi ń feel nìyẹn o, kí wọ́n lè settle ọ̀rọ̀ tó wà láàrin wọn. Nítorí wípé ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn ní inú palace yẹn. Queen Naomi dẹ̀ ní àwọn ò ní wá sí inú palace. Bóyá wọ́n wá fẹ́ rò ó wípé bóyá kí wọ́n wà ní Royal Mansion. Nígbà tó yẹ pé Royal Mansion náà ni wọ́n ti wà tẹ́lẹ̀, kí wọ́n dẹ̀ máa tọ́jú Tádéníkáwò. Torí nǹkan tá a gbọ́ ni pé kábíyèsí ní wọn lè mú ọmọ àwọn lọ sí anywhere. Wọn dẹ̀ lè mú ọmọ àwọn move forward. Wọ́n gbọ́dọ̀ fi ọmọ àwọn sílẹ̀ tán bá fẹ́ káwọn yọ̀ǹda wọn. Nǹkan tá a gbọ́ tí kábíyèsí sọ last nìyẹn. Queen Naomi ò dẹ̀ lè fi Tádéníkáwò sílẹ̀. So kábíyèsí dẹ̀ ní tí Queen Naomi ò bá lè fi Tádéníkáwò sílẹ̀ dẹ̀ ń kọ́ return sí palace kó máa tọ́jú Tádéníkáwò. Bó wá máa ṣe ṣe bí ò lè ṣe ṣe a lè sọ fún yín. Ṣùgbọ́n ìmọ̀ràn bàbá wa Ropo ò ní wípé kí àǹtí wa Canada kó má stress kábíyèsí mọ́.
kàn fi kábíyèsí lọ́rùn sílẹ̀ wípé ṣé by force lèèyàn fi ń gbéyàwó ni wípé tí kábíyèsí wọ́n bá realize pé àwọn ò ṣèyàwó mọ́ wọn ò ṣe mọ́ náà ni wípé kí àǹtí Canada dẹ̀ padà lọ sí Canada wọn. Ẹ̀yin èèyàn lé ẹ dẹ̀ mọ̀ pé last week tí mo ṣe gist pé kábíyèsí ń sọ fún Queen Naomi pé táwọn ò bá fẹ́ gbogbo àwọn olórí mọ́ ṣe Queen Naomi máa padà sí inú palace àbí ṣe Queen Naomi máa jẹ́ àwọn ní o nítorí pé wọ́n fẹ́ ṣì fẹ́ kí Queen Naomi wà nínú ayé wọn ṣùgbọ́n àwọn olórí wọn ò fẹ́ Queen Naomi rárá ní sàkání bàbá wèrè ńlá gbogbo ìgbésẹ̀ tó ń dẹ̀ ń gbé náà ni pé kí Queen Naomi má rí tán sínú palace nǹkan tá a gbọ́ nìyẹn ìyá ara lé bàbá wa ṣàbá àǹtí wa Canada sọ̀rọ̀ o wípé kún fi kábíyèsí sílẹ̀ kán má pressure kábíyèsí lórí ọ̀rọ̀ ìyàwó wípé tí kábíyèsí ò bá fẹ́ ìyàwó mọ́ wípé kì í ṣe tipátipá ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa fojú ro wọ́n nínú òdùn wípé in fact gan wípé àǹtí wa offer parọ́pò wọ́n fún wọn ní ẹ̀bùn mi mọ irú nǹkan tó fún wọn ṣùgbọ́n wọ́n ní parọ́pò gbà ẹ mọ̀ pé parọ́pò kì í gba ẹ̀bùn lọ́wọ́ àwọn olórí yẹn wọ́n ní parọ́pò gba ẹ̀bùn wọn wípé no káàntì wá di ẹ̀bùn ẹ̀ mú wípé nǹkan táwọn ń sọ fún ní ìsìn ò ní kó gbé ìgbésẹ̀ lé lórí ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ bí mo ṣe ń sọ allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí orúkọ mi ni Máṣọlá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín sọ̀rọ̀ tá a bá ti post any gist ẹ máa rí a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àtìlẹ́yìn òde Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbé ọwọ́ yín sókè o ẹni tọrọ jẹ ẹni tọrọ mọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.